ọdọọdún láàárọ̀ ogbó ọdọọdún làárọ̀ wùsà ọdọọdún láàárọ̀ wọn bì lórí àtẹ bọ́dún bá ti dún pèrègùn àgbábọ̀ tuntun wọ̀ a kí ọmọọba Adéoyè Owólabí Àbẹ̀fẹ́ Àkàndọ̀rọ̀ Awíkókó ògbóǹtarìgì sọ̀rọ̀sọ̀rọ̀ pèdèpèdè tó méde pè tó pegedé ọ̀jọ̀gbọ́n nínú èdè Yorùbá pé ẹ̀kú ayẹyẹ àjọ̀dún oríkádún 50 ọdún lókè pẹ̀kẹ̀rẹ́ mi kọ́ ẹ̀sọ́dún ọdún yìí ẹ̀ ṣe tẹ̀mí nínú owó ọlá àìkú tí ń ṣe báálé ọ̀rọ̀ ìlú ọlọ́fà mọ́jọ ọmọlálọ́mí abisujú kọ ìjà kátàkìtì lóró tọfà ìjàkẹ́ ìjàkàtà ń jà lọ́fà lọ́jọ́sí ó ló sojú ebè ó sojú poro nínú oko ìbá sojú olóko ìbá làwọn ọmọlálọ́mí mórí mo dásà là lápá ìyẹ̀rú ọ̀kẹ́ mórí mo dásà là lọ́bẹ̀ ẹ̀ sì rọ́ra là mí ẹ̀mọ́jọ́ òdìlẹ̀ lápá mi ìjà kátàkìtì lóró tọfà ẹ kú oríire ẹ kú ayọ̀ ẹ kú ayẹyẹ àjọ̀dún oríkádún ẹ ṣe nínú owó ọlá àìkú tí ń ṣe baálé ọ̀rọ̀ gbogbo òṣìṣẹ́ Àkàndọ̀rọ̀ Awíkókó broadcasting television ó là kí n pé ẹ sọdún ọdún yìí náà ẹ ṣe tẹ̀lé. a ní ajé àwọn ẹni rẹ ká mú pa ẹni rẹ kọ̀ ó lòun ọ̀ jáde ìdà ló ń kọ̀ tí ọ̀wàkọ̀ yìí bàbá ta ló fẹ́ ṣìpẹ̀ fún dàkọ́ wàkọ̀ kó lórí ó dirí ẹ̀mí ìdá ń jòwèrè Àkàndọ̀rọ̀ Awíkókó lórúkọ tèmi àjáwọ̀ àrò ni mi Awíkókó sọ lójú ọlọ́rọ̀ bọ́lọ́rọ̀ bá gbọ́ kí n bàbá ńlá bàbá ọlọ́rọ̀ ó ṣe bí ìṣe mi ewúrẹ́ tó wọlé tí ọ̀kágò wọn mú so àgùntàn tó wọlé tí ọ̀kágò wọn mú so àgbò bọ̀lọ̀jọ̀ tó wọlé tí ọ̀kágò ni wọ́n mú paléyà mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáyé ìdí ni pé mo mọ rírì yín mo mọ rírì ìfẹ́ yín ìdí ni pé òye yé mi wípé láìsí ẹ̀yin kò sí èmi lílé tó túmọ̀ sí pé orí ní dúró fágbọ̀n mú mi ọlá yín ni mo fi ń yan àna Ọlọ́run wá ní bá ń fi sílẹ̀ ẹ̀ ní mọ iye ara yín ọ̀wọ́n èèyàn ò ní wọ́n lágbára Ọlọ́run mo kí káàbọ̀ sí àkọ́tún ètò lónìí kí ni tí mo fẹ́ sọ̀rọ̀ nípa rẹ̀ bí ẹ bá gbàgbé ọ̀rọ̀ lórí Aláàfin àtọ̀ọ̀ni kì í sọ̀rọ̀ tá a lè dákẹ́ ń bẹ̀ rárá mo ti dákẹ́ ń bẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n mo rí pé dídákẹ́ tí mo dákẹ́ ṣe ló fún àwọn ọmọ Ọ̀yọ́ kan láǹfààní láti máa sọ̀sọ́kùsọ tòtòkìtò lórí ìtàkùn ayélujára ǹjọ́kíjọ́ tí n bá máa dákẹ́ a jẹ́ pé ọ̀gbẹ́ni tó pèrè ní Ọ̀yọ́ Legacies ó sinmi láti máa póòsì in tí ò nídìí tàbí ọ̀rọ̀ tí ọ̀bá kùn gbé tàbí in tó lè díjà álẹ̀ ẹni tó máa sọ fún mi pé kí n dákẹ́ fún Ọ̀yọ́ tàbí f'Aláàfin òun tó ń kọ́kọ́ sọ fún Ajíṣe bí Ọ̀yọ́ kó panu mọ́ wọ́n kọ́kọ́ sọ fún Ọ̀yọ́ Legacy kó panu mọ́ wọ́n kọ́kọ́ sọ fún Ìkànnì Ọgbọ́n kó panu mọ́ àti Parrot Àyànfẹ́ Olúwa gbogbo wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó wá gbé mi wá lónìí ọ̀rọ̀ ọ̀gbẹ́ni tí wọ́n ń pè ní Parrot Àyànfẹ́ Olúwa yìí ni o ẹ máa gbọ́ wìnrìnwìnrìn lónìí o wìnrìnwìnrìn lẹ́nu Àkàndá Awíkókó kí nìdí ìdí ni pé láàrin àwọn tí wọ́n láwọn ń gbèjà Ọ̀yọ́ gbèjà Aláàfin ńlọgbẹ́ni Parrot Àyànfẹ́ Olúwa wà èèyàn tó ní ìpèníjà ara ni ẹni tí mi Àkàndá máa ń fẹ́ràn jù ẹni tí mo máa ń fún ní special treatment láyé lẹ́ni tó bá ní ìpèníjà ara torí pé mo máa ń wò wípé àwa tá a dá pé orí ọ̀fẹ́ lásán la ní bàbá wà nípò tó jẹ́ tí wọ́n ń kọ́ bàbá wà nípò tó burú ju tí wọ́n ń kọ́ bàbá wà nípò tí ò tó tí wọ́n ń kọ́ kì í jẹ́ kí n lè dẹnu dé ọ̀rọ̀ àwọn èèyàn tó bá ní ìpèníjà ara ẹ máa rí píkṣọ arákùnrin yìí kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ó ní pé àwọn èèyàn mi dàbí ọgbọ́n gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n àwọn èèyàn tí wọ́n dédé ń bú Ọọ̀ni yìí pé Ọọ̀ni lọ́mọ ẹrú pé Ọọ̀ni lábọ̀ rẹ̀ kí ni ń gbénu wọn gan ṣé lóòótọ́ ni wọ́n ń ṣiṣẹ́ àbíṣẹ́ tí wọ́n yàn wọ́n tí wọ́n rán wọn ni wọ́n ń ṣe àwa rí i pé iṣẹ́ tí wọ́n rán wọn ni wọ́n ń ṣe lóòótọ́ Yorùbá máa sọ pé iṣẹ́ tá a rán kọ̀ kì í pakọ̀ irọ́ o iṣẹ́ tá a rán ikọ̀ ńgbà míì tá a rán ikọ̀ ńgbà míì ìmọ̀ ń pa torí pé àìmọ̀sẹ́kọ̀ ọmọrogùn ńgbà míì lójú torí bomi gbóná
àìmọ̀sẹ́kọ̀ ẹlòmíín lójú òjè sọ́fìn. ẹ má wá gbàgbé pé iṣẹ́ tí ò lówó oṣù ni kì í láfẹ̀yìntì, iṣẹ́ ọ̀pọ̀ nínú wọn lówó oṣù yóò sì láfẹ̀yìntì. ibi tẹ́mi Àkàndá ọ̀rọ̀ Awíkonko ti dáyọ sọ láàrin ìgbágónù n tó fi dàbí ẹni pé mo ṣòro láti control, mo ṣòro fẹ́ anybody láti control, mo ṣòro láti sọ pé kó panu mọ́. kínìdí? iṣẹ́ oríran mi ni mo ń ṣe, iṣẹ́ àyànmọ́ pínyànmọ́ mi ni mo ń ṣe, iṣẹ́ tó wù mí gangan ni mo ń ṣe, kì í ṣe iṣẹ́ tán rán mi. ìdí ni pé lọ́pọ̀ ọgbà màmá gbọ́, wọ́n á máa fọ́ lẹ́nu, wọ́n á máa sọ lọ́rọ̀ gèrè, wọ́n á máa pa lásàmà, wọ́n á máa pa lówe wípé wọ́n ń rán Awíkonko níṣẹ́ tí ń jẹ́ ni. àwọn kan sọ, àwọn kan ní pálásì Ọ̀ọ̀ni ni wọ́n ti ń rán mi, àwọn kan tiẹ̀ ní kábíyèsí Ọ̀ọ̀ni fúnra wọn ni wọ́n ń rán mi. mo wá ní bó bá jẹ́ bẹ́ẹ̀ lóòótọ́ ẹjẹ́ àfilẹ̀ bẹ́ẹ̀ ká fi sọ́wọ́ ìdájọ́ ẹ̀rí ọkàn. Number 1, kò sí ẹni tí ó kún mi lọ́wọ́ ní pálásì Ọ̀ọ̀ni, kábíyèsí Ọ̀ọ̀ni wọn ò sínú èèyàn tó rí tẹnìkan rò. bí ó bá jẹ́ bẹ́ẹ̀ ni ó yẹ kí kábíyèsí ó fowó bẹ́ẹ̀dẹ̀ mi ránṣẹ́ sí mi. bí ó bá jẹ́ bẹ́ẹ̀, bó bá jẹ́ pé lóòótọ́, and again kó tiẹ̀ mọ́ jẹ́ pé kábíyèsí ló rán mi tàbí Ifẹ̀ ló rán mi, because kí ló dé tí Ifẹ̀ fẹ́ rán mi? torí pé Ifẹ̀ náà láwọn èèyàn tí ń sọ̀rọ̀ fúnra lára wọn, wáì tí wọn ò rán wọn. ìbéèrè tèmi bá béèrè lọ́wọ́ ni pé ọmọ ọlọ́mọ là á fìpá jí, ọmọ ọlọ́mọ là á pè lágbé, là á sọ lábẹ́gún dé, ọmọ ọlọ́mọ là á ránṣẹ́ dé tòrutòru. bó bá dùn jẹ ẹ̀yin náà jẹ fúnra yín, ṣùgbọ́n torí pé jẹ́ iṣẹ́ tó wù mí láti jẹ́, ìjà tó wù mí láti gbè fúnra mi, bó tiẹ̀ jẹ́ pé èèyàn kan ò lè gbìjà Odùduwà, èèyàn kan ò lè gbìjà Ọọ̀ni of Ifẹ̀. àwọn alálẹ̀ ni mo ń gbìjà Ọọ̀ni, mo nígbàgbọ́ bẹ́ẹ̀, mo gbà bẹ́ẹ̀, torí pé ọ̀pọ̀lọpọ̀ tó ti kọlu kábíyèsí Oonirisa ni wọ́n ti bẹ́kùn wọn ń bùbá. jẹ́jẹ́ tọ́ọ̀ni ń lọ, inú kan ni mo ń gbé bàbá lékè. kí n má fọ̀rọ̀ lẹ̀ sọ̀rọ̀, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn látọ̀yọ́ ló ti pa lásàmọ̀ pé wọ́n rán mi ni. Let me tell you this, kẹ́ẹ̀dẹ̀ fi sọ́wọ́ àlàáfíà kẹ́ mọ́ fi jẹun. èmi Àkàndá lè sọ bọ́dúlì pé a ti rí nínú àwọn èèkàn láti ìlú Ilé Ifẹ̀ gangan tó ti pè mí pé kí n tẹ́ jẹ́jẹ́ o, Ifẹ̀ pẹ́ gbàgbé yẹn o, Ifẹ̀ ìrántí ẹlẹ́sìn àná o, ṣe jẹ́jẹ́ o, mọ́ wí omi gbìjà fẹ́ o, ṣe jẹ́jẹ́ o. mo wá wò wípé Number 1, n ò gbìjà fẹ́, mò ń gbìjà ìran tí ń bọ̀ lẹ́yìn wa kí wọ́n má fún ọ lè rí ìtànjẹ. mo wá lóore ọ̀fẹ́ láti wà nínú ọ̀kan nínú àwọn tí ń protect àpèrè Oòduà, ní tí mo ní interest nínú ẹ̀ nìyẹn o. ṣé ẹ gbàgbé pé májẹ̀mú tó gbé mi wá Ọọ̀ni àtàláàfin ni project mi láti 2011. Ọọ̀ni àtàláàfin ni project mi. Then ńgbà tí mo wá bẹ̀rẹ̀ ìrìn àjò, mo wá rí i pé aáwọ̀ wà láàrin àwọn méjèèjì, wọ́n ń jìjà àgbà láàrin ara wọn. ìyẹn Ọọ̀ni àná àtàláàfin àná. bó la ti wá fẹ́ ṣe, mo wá bẹ̀rẹ̀ sí ní pé àwọn àgbà tó ṣẹ́kù. mi rò pé bàbá wa Abraham Adésànyà tí kú ńgbà náà. mo wá bẹ̀rẹ̀ sí ní pé gbogbo àwọn bàbá wa Láyàndé, àwọn náà wà láyé ń gbogbo gbà náà. bàbá wa Olúṣẹ́gun Àrẹ̀mú Ọbásanjọ́, àwọn ń bẹ láyé ní ìdísìn, kọ́lọ́ jẹ́ kí wọ́n pẹ́ fún wa. oríṣiríṣi ọ̀pọ̀lọpọ̀ èèyàn bẹ́ẹ̀ tí wọ́n jẹ́ àgbàlagbà èèkàn láàrin ìlú. mo ní n tí wọ́n lè ṣe láti pa náwọ̀ tí ń bẹ láàrin àwọn ọba méjèèjì, torí tẹ bá béèrè lọ́wọ́ kìíní yóò pọ̀ wọn bá ka èkejì jà, tẹ bá béèrè lọ́wọ́ kejì yóò pọ̀ àti kejì ọjọ́ láwọ̀, àwọn ṣẹ̀ṣẹ̀ jọ sọ̀rọ̀ tán lánàá ni. ṣùgbọ́n bí wọ́n ròyìn ọba jáde lọ́la, ìkó gbé tọ̀tún ìkó gbé tòsì nínú tẹlifíṣàn, wọ́n ń sọ̀kò àrán síra wọn. now mo wá ní báwọn àgbà yìí ọba lè dá parí, kí wọ́n pe gbogbo gómìnà tí ń bẹ́lẹ̀ Yorùbá papọ̀, kí wọ́n invite Ọọ̀ni, kán má sọ fún pálàfin ń bọ̀, kí wọ́n invite Aláàfin, kán má sọ fún Ọọ̀ni ń bọ̀. báwọn méjèèjì bá wá wọlé sínú gbọ̀ngàn, kátà àwọn tó jù wọn lọ àtàwọn gómìnà kí wọ́n wá dọ̀bálẹ̀ gbalaja fún àwọn méjèèjì. ẹ paná ìjà tí ń bẹ láàrin yín for the interest of Yorùbá people. mo ní ẹ rí i pé a lè rí ọ̀rọ̀ yẹn yanjú, ọ̀tún ó gbé mi òsì ó gbé mi, ká sì mú wọn lọ dí Ògún kan méjèèjì ó búra pé kò ní sẹ́yọ mọ́.
lẹ́yìn ẹ̀ ni mo wá bẹ̀rẹ̀ sí ní rí ọ̀pọ̀lọpọ̀ nǹkan tí bàbá wa láàfin àná ń ṣe bí wọ́n ṣe sọ̀rọ̀ sínú fídíò àwọn ọ̀rọ̀ tí ó yẹ kágbàlagbà sọ pẹ̀lú ìkórìíra wọn sífẹ̀ pẹ̀lú ìkórìíra wọn sọ̀ọ̀ni àti ojú wọn láti wà nípò tó ní wà kó jẹ́ àwọn ni co-chairman àwọn alága ìgbìmọ̀ lọ́balọ́ba fórílẹ̀-èdè Nàìjíríà àti permanent chairman alága ìgbìmọ̀ lọ́balọ́ba fún gbogbo ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà mo á wò pé ìjà yóò ní ṣe parí o lẹ́yìn ìgbà náà ni mo ṣe ta ni olórí ọba Yorùbá gan part 1 to 3 ewì ni bẹ́ẹ̀ bá gbàgbé àwọn tó come across ẹ mọ̀ bẹ́ẹ̀ bá come across ẹ lọ wò lórí YouTube Aláàfin Fásọsọ ní ní Fásọsọ Aláàfin by Awíkonko ó yẹ kó wà lórí Awíkonko ewì exponent mo wá wo pé ìjà yóò ní ṣe parí tó ń tẹnu ẹ̀ bàbá Awókun Adésíjú Adé Olúbùṣe kejì ẹ̀bìtì kí mọ́ pèrè wọ́n rè wàlẹ̀ àṣà ní tí mo dẹ̀ ń pariwo rèé o ìjà yẹ kó parí lójú ayé àwọn méjèèjì o tó ń tọ́nu ẹ̀ à ń gbàdúrà kọ́ lọ́wọ́ lọ́rẹ̀ mi bàbá wa Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kejì pé àwọn àti Ọọ̀ni tuntun Ọba Adéyẹyẹ ní Tògúnwùsì wọ́n lè parí áwọ̀ yìí ẹni tí wọ́n sá ń bá jìjàgbá ti lọ ẹlòmíì ló tún dé ẹlòmíì tó wá dé tún wá bá yín ní pálásì yín lọ́yọ̀ọ́ ń bẹ̀ pé ẹja gbàgbé ọ̀rọ̀ àná ká gbàgbé ìjà àná ká lè rẹ́nìkan àbá ṣeré pé ká má sàsọkù ìtàn tí mégún dìjọ rẹ́ sílẹ̀ torí pé ibi tó yẹ kéégún ti jógbówó bọ́ bá rántí ìtàn yóò sọ pé kí wọ́n máa ja ọ̀rẹ́ lọ ni tó ń tẹnu ẹ̀ náà ni bàbá wa náà tún pajúdé bàbá wa láàfin àná Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ó wá jẹ́ blessing in disguise as in okay àwọn méjèèjì tí wọ́n fàjàngbọ̀n ni wọ́n ti lọ yìí bí ọ̀rọ̀ táwọn ológun kan sọ ńgbà tí Sani Abacha kú Sani Abacha ńlọ mú rògbòrìyẹ̀ wá Ẹ̀mùkẹ́ Abíọ́lá òun náà láwọn èèyàn tiẹ̀ tán jọ fa rògbòrìyẹ̀ ẹ jẹ́ ká yanjú kejì náà ká fi balance equation to me mo believe pé ikú bàbá wa Ọba Lámídì Adéyẹmí ẹlẹ́ẹ̀kẹta ó ti balance equation pẹ̀lú ti Ọba Síjú Adé ó dá ọba Aláàfin tuntun tó bá dé eléyìí yóò mú èrò míì wá yóò lè láǹfààní àti iṣẹ́ pọ̀ pẹ̀lú Ọba Adéyẹyẹ ní Tògúnwùsì ìní tó ṣẹlẹ̀ fi ṣẹlẹ̀ ní April 5 2025 tá a jọ wà yìí níbi ìwúyè Aláàfin èmi náà mo délé tí mo sọ̀rọ̀ ńjọ́ kejì lọ́ba di ti kálukú gbàgbé ń gbàgbọ́ ọtí wíwọ́n ogun etí láṣẹ jùjù wàhálà yìí ti pọ̀ jù gan kí ló dé ọba tó jẹ tí ò tí ì péjọ mélòó ẹ jẹ́ kábíyèsí ó sinmi ẹ jẹ́ kábíyèsí ó fẹ̀dọ̀ lórí òróró ẹ mọ́ gbowó kábíyèsí ìlẹ́nu ẹ mọ́ dájà alẹ́ láàrin àwọn ọba yìí àwọn ọba méjèèjì ọjà tán bá ríra wọn ó kíra wọn wọ́n bá ríra wọn ó pera wọn kí ló tiẹ̀ ká Awíkonko gan tiẹ̀ ṣe wá le tó báyìí oríṣiríṣi ọ̀rọ̀ làwọn èèyàn sọ mo gbọ́ wípé ẹni tó wẹjú lẹ̀ rò ń bà bó bá tásìkò bó bá jẹ́ mi láláṣejù bí iṣẹ́ mi láláṣejù Ọlọ́run ó fojú gbogbo ẹ̀ hàn kò wá tọ́jọ́ kò tó sù ní gbogbo ẹ̀ fi ń rè lura wọn títí dàsìkò tá a wà yìí láti April 5th títí dèsìn kò sọ́jọ́ kan tí wọn ò dákọ Aláàfin lórí social media lóòótọ́ òkìkí ni ṣùgbọ́n àwọn òkìkí kan ń bẹ Yorùbá ní wọ́n ń pè yàn láyàn kì í sókọ́rè now ọ̀rọ̀ tí mo wá fẹ́ sọ yìí lórí ọ̀gbẹ́ni Parrot Àyànfẹ́ Olúwa tí mo ló nípèníjà ara yìí ìkànnà àwọn ẹ̀gbọ́n mi ni wọ́n wá rí ibi tó ti ń bú Ọọ̀ni kí ló dé kí ló ní ṣe fárákùnrin tó le tó bẹ́ẹ̀ wọ́n wá post kan ó béèrè pé ó kọ I am waiting for my wheelchair o kábíyèsí ó gbé picture Aláàfin sí picture ara tiẹ̀ náà sí. Number 1 ẹ jẹ́ kí n kọ́kọ́ fi fídíò tiẹ̀ gangan hàn yín péèjì ẹ̀ kẹ́ ẹ wo péèjì ẹ̀ látòkè délẹ̀ kẹ́ ẹ wo àwọn nǹkan tó ń post síbẹ̀ then ń wá padà wá láti wá sọ̀rọ̀ lórí n tí mo fẹ́ sọ gangan bó ṣe tú àṣírí wọn bí wọ́n ṣe pè wọ́n papọ̀ wípé kí wọ́n máa bú Ọọ̀ni and again ntọ́jẹ́ mission wọn ní bí Aláàfin ó ṣe di permanent chairman Southwest Council of Obas àti co-chairman pẹ̀lú Sultan ti Sokoto èrèdí ìpàdé Aláàfin àti Sultan nìyẹn tálààfin fi kọ̀ tí ò fi wá sí Ilé Ifẹ̀
ẹ jẹ́ sáré fi fídíò yẹn hàn yín kí n tó wá padà wá. God bless you. péèjì ẹ̀ lélẹ́yìí arákùnrin ọ̀hún lẹ̀ ń wò lórí wíṣíà yẹn o. wíṣíà yìí èèyàn mi yẹn náà lọ́ra fún un, kò ní wíṣíà tẹ́lẹ̀tẹ́lẹ̀. nígbà tí wọ́n pe àwọn papọ̀ wọ́n béèrè tí kálukú fẹ́, òun sọ fún wọn pé wíṣíà ló ẹni tí ń dáràn rèé o. tán Yorùbá bá ń sọ pé arọ tí ń dáràn ọrùn ẹlẹ́sẹ̀ méjì ni ó dá sí, ẹni tí ń dáràn rèé o, ẹni tí ń bú ẹ lórí aládé rèé o, ẹni tí ń bú ẹni tọ́lọ́wọ́n bá ti kẹ́ eléyìí o. ẹ ti rí August 2nd lélẹ́yìí, ẹ ti rí arákùnrin ọ̀rẹ́ o. wíṣíà ni wọ́n promise ẹ̀ ńgbà tí wọ́n pè wọ́n jọ, wọn ò wá fún ní wíṣíà mọ́ lọ́jọ́ kó béèrè wíṣíà lórí Facebook. ìbéèrè tó béèrè ni brọ́dà mi yẹn kọ́mẹ̀ntì sí, ẹni yẹn ló wá fún lówó wíṣíà yìí tó jẹ́ kó lọ rà á. now péèjì tiẹ̀ lélẹ́yìí, péèjì ẹ̀ lélẹ́yìí, ẹ rí i pé Aláàfin ní ń gbé, 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 Aláàfin ní ń gbé. ó kàn ń pọ̀pù ẹ̀ síbẹ̀ ni àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ló ń pick. ó rà ń pé táìmù tí mo rìkọ́ọ̀dù kínní yẹn ló gbé jáde yìí, táìmù tí mo rìkọ́ọ̀dù ẹ̀ ni táìmù tí mo ṣe fídíò recording àbí screen recording lélẹ́yìí. now okay August 2nd ló post àwọn yẹn. now ẹ ti rí n ti ń post nìyẹn. ọ̀rọ̀ Aláàfin ní ń sọ, kàn ṣépè fọ́ Ọọ̀ni, kàn bú Ọọ̀ni, kàn pe Ọọ̀ni lábọ̀ rẹ̀, kàn pe Ọọ̀ni nígbà, kàn pe Ọọ̀ni láwo. bí wọ́n ṣe ń ṣe lélẹ́yìí, àṣé wọ́n kóra wọn jọ ni. wọ́n àtàwọn táná jọ wà ń bẹ̀. mò ń bọ̀rọ̀ bọ̀ eégún aláré, mò ń fà á bọ̀ ẹ̀lógún sáàbò ejò a máa gbénú sàní. lóòótọ́ ntakata bá jẹ ní fi lọ́mọ ẹgbẹ́ n tí àwọn ń ṣe ni wọ́n rò pé gbogbo ayé ń ṣe, ni wọ́n ṣe ń fi ọ̀bọ lọ èmi náà ń gbé ẹ wọ́n sponsor ẹ̀ ní o, à ń kó fáwí kónkó ní o. béèyàn kan bá ń kówó fún mi wọ́n gbà á jẹ́ pẹ́tọ́ mi ni, kàn máa kó fún mi o. a jẹ́ pé bó ṣe máa ń dùnnú kàn máa kó fún mi. àbíyèsí Aláàfin gan lè kó fún mi tó bá jẹ́ pé owó máa ń pààyàn lẹ́nu mọ́. ṣùgbọ́n àwọn eléyìí ọ̀mọṣẹ́ ọ̀hún ṣe torí pé àtijẹ àtimu nìkan ni wọ́n ń wá. wọn ò rántí ọ̀la làwa ń ṣiṣẹ́ fún. ọ̀la tẹ́nìkẹ́ni ọmọ tẹ́nìkẹ́ni ò sì mọ tí yóò ṣẹlẹ̀ ńbẹ̀ náà làwa ń ṣiṣẹ́ fún. péèjì ọ̀rẹ́ o, 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 péèjì ọ̀rẹ́ o. tó bá dàbẹ́ ni pọ́pọ̀ jù bá ń fọwọ́dù ẹ̀ kó kù díẹ̀ kó parí débi tó fi máa kan péèjì péèjì ẹ̀ lélẹ́yìí. Parrot àyànfẹ́ olúwa, Parrot àyànfẹ́ olúwa. ẹ ti rí kì í ṣe pé èèyàn mú ló mú àbẹ́ èèyàn create ẹ̀. now ẹ máa rí bìkan bí nìsín tó ti sọ pé omi ti as I celebrate another year. ẹ máa wo bẹ́ẹ̀ yẹ o, òun gangan máa ṣe birthday ní September. ó ṣe birthday kan ní September 15, 2024. so September 15 ní birthday tiẹ̀. ẹ máa wò ó máa débẹ̀ o, kìíní yẹn máa play débẹ̀. ẹ wo nǹkan tó ń ṣe birthday lélẹ̀ o. ó pin ní post yẹn ni, pinned post. ẹ rí ẹni tó ń ṣe birthday ní, ẹni tó ń ṣe birthday rèé. àánú ẹ̀ dẹ̀ ń ṣe mí like seriously. Ọlọ́run. àánú ẹ̀ dẹ̀ ń ṣe mí. now Aláàfin ọba Abímbọ́lá Òwò Adéyẹkú bàbá yèyé the paramount custodian. mo ó pọn ẹ ó máa débẹ̀. the paramount custodian of Yoruba culture and tradition, the pride of Yoruba land, our symbol of hope. Ìdè flow gan ni o. all your picture give us great happiness. ẹ ṣe kábíyèsí fún Aláàfin o. ọ̀rọ̀ àgbẹ̀ kan náà tún wà bẹ́ẹ̀ kí n tó dánu dúró. ó ní meeting with Aláàfin Ọ̀yọ́. okay the end yẹn ni. bàǹpọ̀ ṣẹ̀kìn rí ka níbi the end yẹn. okay ó sáàbì. now ọ̀rọ̀ o gbogbo ẹ̀yin jàmá
ọ̀rọ̀ rẹ o gbogbo ọmọ káàárọ̀ oòjíire bí torí bí Àkàndá Ọ̀rọ̀ Awíkonko bá ń sọ̀rọ̀ ẹ gbọ́dọ̀ mọ̀ wípé bájá ò bá rí kò ní déédéé gbó ntọ́wá sajá ti fi ń gbó lọ́pọ̀lọpọ̀ gbà ńlágùntàn rí tí fi ń ṣèrànwọ́ yọ kàn máa wò báyìí náà ni yọ wá dàbí ẹni pé kò dùn tàbí bí ẹni pé kò wúwo lọ́kàn rẹ̀ tàbí wúwo láyà rẹ̀ kò rí bẹ́ẹ̀ ó tóbi ó wúwo ìṣẹ̀dá àti ẹ̀ ní bọ́lọ̀ ọba mi ṣe ṣẹ̀dá ẹ̀ ní Àkàndá Ọ̀rọ̀ Awíkonko n ò ní fẹ́ lu àmì fàágùn fún ẹ jẹ́ kí n lọ kí n padà káwá wo ibi tí arákùnrin ti tú àṣírí ìgbìmọ̀ ìpàdé ìgbìmọ̀ àbí ìpàdé ìgbìmọ̀ ọ̀tẹ̀ ìgbìmọ̀ ìpàdé ọ̀tẹ̀ tí wọ́n ń ṣe lọ́yọ̀ọ́ níbi tí wọ́n ti create WhatsApp tó jẹ́ wípé ajíṣe bí Ọ̀yọ́ àti ìkànnì ọgbọ́n òní admin WhatsApp group wọn Àkàndá Ọ̀rọ̀ Awíkonko mọ̀ ń bọ̀ nínú ìdí ẹ̀ fún mi ìṣẹ́jú méjì. God bless you. Iléeṣẹ́ tó ń talẹ̀ tó ń ta ilé wọ́n tún bá ní kọ́lé ọ̀gá ni wọ́n jẹ́ Sifa Gold Farm Estate kẹ́sẹ̀ rí ọ̀rọ̀ wa Treasure Homes ara ẹ̀rí iṣẹ́ wọn ni. Pro Limited ọ̀gá àgbà nínú àwọn tí ń talẹ̀ tí ń talẹ̀ tí tó ń bá ní kọ́lé àgbà ọ̀jẹ̀ ní ilé iṣẹ́ tó ṣe é fọkàn tán gbára gbọ́kànlé fún ilẹ̀ ilé gbígbé ilé iṣẹ́ tàbí ilẹ̀ oko àwọn lóní Treasure Homes tó wà ní Lasamaja 3 bedroom apartment tó dúró rekete tí wọ́n gbé kalẹ̀ ní 75 million naira wọ́n ní 2 bedroom apartment lábúlé Ẹ̀gbá 50 million naira wọ́n gbé kalẹ̀ bákan náà ni wọ́n ní 3 bedroom bungalow ní Treasure Island tí ń bẹ ní Mòwe Ọ̀fadà 17.5 million naira ní bóyá tó lóun ọ̀gbìn àbí tó ní nǹkan ọ̀sìn àǹfààní ńlá láti sílẹ̀ ní Sifa Gold Farm Estate tó jẹ́ ti Agview Pro Limited plot ilẹ̀ mẹ́ta lẹ ti máa bẹ̀rẹ̀ 1.5 million naira ní tẹ́ bá fẹ́ sanwó ẹ̀ lójú ẹsẹ̀ Mr. Olúṣọlá ẹnu oníkan láti gbọ́ pọ̀n ẹnu ọlọ́fà láti gbọ́ mọ́ta ọ̀rọ̀ ọlọ́rọ̀ kì í dùn lẹ́nu tèmi ẹ ṣàlàyé Sifa Gold Farm Estate ká mojú ẹ̀. Good day, investor. Can you still believe that with 500,000 naira you can hold a plot of land to yourself? Yes, that is what Agview Pro stands for. Through Sifa Gold Farm Estate at Ikanabalogun by Obofomi Owode local government. And our farmland is strategically located. As you can see, this is the water, and this water is through our farm estate. Let me take you through to come and see how people are growing their farms here at our farm estate. You can see some are just taking possession and they are burning their land now to ready for crop. And while some have taken possession already, you can see the name, some have cleared. And if you can see some that I want to grow the maize, their maize is coming out now. And as we move forward, you see those who are doing the plantation farming and their plants are already growing in less than 2 months. ọ̀rọ̀ lẹ ti gbọ́n àsùngbàgbé òní kan mi ó yá ní mọ̀nà wá ẹ máa pe Agview Pro Limited sórí +234 803 940 6444 àti +234 802 626 9326 Agview Pro Limited òótọ́ inú ló sọ wọ́n dọ̀gá professional touch ń ló gbé iṣẹ́ wọn lárugẹ. gbogbo ẹnikẹ́ni tí wọ́n fi àmì ìpọ́njú sí lára tó fi jẹ́ pé ó lè kó bá lónìí àmì yẹn parẹ́ láyé lórúkọ Jésù. gbogbo ẹnikẹ́ni tán fi àmì ìpọ́njú tán fi lé àṣeyọrí ẹ̀ tán fi agbára ìpọ́njú bájà lónìí òpin débá lórúkọ Jésù. mo wá gba àdúrà fún ìtura ìdẹ̀ra ìyanu ìṣelógo kó bàlẹ̀ lórúkọ Jésù lórúkọ Jésù Olúwa wa. àmín 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 lórúkọ Jésù. n tí mo fẹ́ ká sọ̀rọ̀ lé lórí náà lẹ mẹ́nubà fẹ́rẹ̀ òun ìpọ́njú aṣọ ìpọ́njú oúnjẹ ìpọ́njú ilé ìpọ́njú kí là ń pè ní ìpọ́njú mo fẹ́ kẹ́ bá ń sọ fáwọn olùwò wa. gbogbo ẹ̀yin olùwò ètò yìí mo gbàdúrà pé gbogbo bí ìpọ́njú ti ń bá yín jà ní àkíyà ẹ̀yin àtọmọ àtọkọ àtaya àtàwọn àbúrò àtàwọn ẹ̀gbọ́n àtàwọn afẹ́nifẹ́re yín gbogbo ogun ìpọ́njú yóò tàn láyé lórúkọ Jésù. àmín. Ọlọ́run ó dẹ̀ fààyè gbà yín
ìpọ́njú ò sí tó dáa o ẹni tí ìpọ́njú bá ń bá jà àwọn olóore ò kì í rí o ẹni tí ìpọ́njú bá ń bá jà yóò máa ṣe ṣá kò ní lè jẹ lọ níbi àwọn ẹgbẹ́ gbà tí wọ́n rọ̀nà lọ òun ọgbà abẹ yóò di tìkọ̀ ẹni tí ìpọ́njú bá ń bá jà kì í bá làánú pàdé kì í rá làánú kì í rólóore yóò kàn máa sáré ká lójú kan ẹni tí ìpọ́njú bá ń bá jà ayé ò kì í mọ̀ orúkọ rẹ̀ ò kì í hàn dé láwùjọ ṣùgbọ́n gbogbo ẹ̀yin tí Ọlọ́run dáadáa tẹ́nìkan fi ìpọ́njú tí fi ń bá yín jà irú ẹni bẹ́ẹ̀ yóò fàyè sílẹ̀ lórúkọ Jésù nítorí pé ìpọ́njú kì í déédéé wá iṣẹ́ òun déédéé sẹ́ o àwọn kan ni wọ́n máa ń rán síyàn nǹkan tẹ̀sí rán síyàn ni pé wọ́n á fi sáyé ẹni ogun ni ó gbà wọlé á wá dàbí inú àgọ́ ara ẹni yẹn kẹ́niyàn mọ̀ ọ̀rọ̀ kọ́wọ́ ẹ̀ máa tẹnu kò wá nílé tẹnu akọ́lélákọ̀tì afẹ́yàwó tì abímọ tì ẹtì òun là á máa ń fi ní máa ń ṣẹlẹ̀ fẹ́ni tí ìpọ́njú bá ń bá jà gbogbo nǹkan ẹtì ni inú ilé ìpọ́njú wà o oúnjẹ ìpọ́njú wà o aṣọ ìpọ́njú wà gèlè ìpọ́njú wà bàtà ìpọ́njú wà bẹ́ẹ̀tì ìpọ́njú gan tún wà àìsòkòtò ìpọ́njú agbádá ìpọ́njú wà gbogbo ẹ̀yin tó ti wọ̀ sí lọ́rùn ọ̀run ọgbà kó lọ́rùn lórúkọ Jésù nítorí pé ìpọ́njú ìṣe tó dára ṣùgbọ́n ọ̀nà àbáyọ náà ni báwo la ṣe bọ́ lọ́wọ́ ìpọ́njú tó ń bá wa jà ẹ jẹ́ wojú Ọlọ́run ojú Ọlọ́run ó sílẹ̀ fún wa ibìkan sọnù bẹ́ẹ̀ ni ó ní ọwọ́ Ọlọ́run kò kúrú láti gbà ni bẹ́ẹ̀ ni etí rẹ̀ wo láti gbọ́ tiwa ó wá ní kinní kínkìnkín kan tó dàbí àṣedédé ló ń yà wá kó lẹ́yìn Ọlọ́run wa ṣùgbọ́n nígbà tá àánú bá dé ìpọ́njú ilé ìdúró mọ́ o àánú la nílò ọmọ nílé dànù yóò gbé mi ni táànù bá sì délé èèyàn gbàgbé ìpọ́njú ọdún mẹ́wàá èèyàn kàn máa rántí ni bí mo ṣe máa ń sọ sítórì mi yẹn nínú ayọ̀ kò díìpù mọ́ mo kàn rántí mo lè sọ ṣùgbọ́n kò díìpù nínú ayé mi mọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí n máa ń sọ sórí ayé mi nígbà yà ń jẹ mí tí n ti bọ̀ inú ẹkún nu wàhálà mo ti máa ń sọ bọ́ọ̀lẹ̀ lójú yẹn àròkàn máa wà. gbogbo ẹ̀yin tí pọ̀njú ń bá jà lónìí mo pa láṣẹ àmì ẹ̀pọ̀njú tán lára yín lórúkọ Jésù ọ̀nà àbáyọ wà kí lọ́nà àbáyọ òun náà ni àánú bó o láṣẹ rà àánú gbà ẹ jẹ́ kájọ gbàdúrà papọ̀ kájọ wojú Ọlọ́run ẹ pè mí kí n sọ́nà fún yín kí ìyanu ọ̀dẹ̀ tibẹ̀ tẹ̀lé yọ̀ọ̀dẹ̀ tẹ̀lé lórúkọ Jésù. Àmín. Hey my lovely brothers and sisters gbogbo ẹ̀yin dádì àti mọ́mì wa mọ́ gbàgbé o mo sì mọ̀ pé wọ́n náà ń mọ̀ bí wọ́n bá ń tan òní tan rẹ̀ oúnjẹ ìpọ́njú ń bẹ ọmọ oúnjẹ ìpọ́njú oúnjẹ tí ò wú ni oúnjẹ tí ò tẹ́ni lọ́rùn oúnjẹ tí ò ṣeé fi hàn yàn bẹ́ẹ̀ lómi ìbá fẹ́ jẹun tó ń jẹ tó fẹ́ jẹ bá wuyì bálejò bá fẹ́ wọlé ó tẹ̀ fádà ara dáadáa gbọ́n bá wọlé pé ẹni ìgbádùn bó bá jó oúnjẹ ìpọ́njú bá a bá gbọ́ kókókó lára lẹ̀kùn sí ìlà sáré gbé sábẹ́ àga sáré gbé fọ́mọ kó sáré gbé wọnú ilé lọ tọ́jú ẹ̀ ọ̀fẹ́ bọ́ àbí ọ̀fẹ́ bọ́ ọ̀fẹ́ kò nínú ìpọ́njú pé bàbá wòlíì Reuben Àìkọ̀rẹ́ jẹ́ kí bàbá sọ̀nà fún ọ lórí fóònù bí wọ́n bá sọ̀nà fún ọ àṣírí ogun tí ń jà ó fojú hàn ọ̀nà tí ìpọ́njú gbà wọnú ilé ayé ẹ̀ ó fojú hàn bàbá nọ́mbà tí wọ́n lè pè yín sí. nọ́mbà tí ẹ lè pè mí sí lélẹ́yìí 070 84 74 20 61 ẹ pè mí sórí WhatsApp kájọ gbàdá àpapọ̀ 070 84 74 20 61 gbogbo àmì ìpọ́njú ọ̀tàn lára yín lórúkọ Jésù. ẹ káàbọ̀ padà ṣé àgbàgbé tí mo wó lẹ́ẹ̀kan mo ní wọ́n ní pàdé ìgbìmọ̀ ọ̀rẹ́ mi tó wà lórí wíṣíà òun wá ní àdéhùn ni o ṣùgbọ́n láti ìgbà tí bàbá àwọn ti dé wọn ò sí káàdéhùn wọn ò sí káàdéhùn láì ìlú àmì fàágùn fún láì dènà pẹnu láì wá òpó kiri ilé olóró ẹjá wò ó God bless you. Now ọ̀rẹ́ mi ọ̀rẹ́ o hello sir my name is Parrot Àyànfẹ́ Olúwa from Facebook ẹni it is well. wọ́n wá ní is this you? Ó ní yes. How much is the wage share? You don't have any and you need
do you have any? Only yes, I have one before, but the one I have spoiled, but I need to buy one. I really need the help, sir. Although I am against, although I'm against all those stories you are saying on Facebook, but humanity first. Over down, see, how much is the wheelchair? Only someone, 200k, 400k, 300k, sir. And I will send you 200k. Go and buy one. Send me your account details. Or they send there immediately. Can I call you on video and confirm it is you? Only sure. Ntọ́jẹ́ kẹ́ni yóò sọ bẹ́ẹ̀ ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ní lu jìbìtì lórí social media. Ẹni ẹ̀ dẹ̀ send owó sí immediately. Only thank you for support. Can I confirm you? Only sure. And they send owó sí immediately. Lẹ́yìn video call. Tán confirm ẹ̀ pé òun ni. So kì í ṣe pé wọ́n gbé picture ẹ̀ sí òun gangan ni. Wọ́n dẹ̀ send owó sí. So nínú ìfọ̀rọ̀wọ́rọ̀ ni wọ́n ti béèrè lọ́wọ́ ẹ̀ ònìyẹn wọn ìgbà tán send owó sí ẹni go and buy your wheelchair. So now lẹ́yìn ẹ̀ ó dà ń gbọ́ ní can I post it ó dẹ̀ post ẹ̀ lẹ́yìn ẹ̀ ń bọ̀ lẹ́yìn tí wọ́n sọ fún pé kó lọ ra wheelchair unfortunately ilé tó padà wá ni. Now ngba eleleyi ó ní I'm not working sir wọ́n ní good are you working how are you surviving I am not working sir I have got the wheelchair sir I will snap it for you tomorrow inshallah wọ́n ní hello sir how was your day ó wá snap o wheelchair yẹn ó dẹ̀ send ẹ̀ sí wọn with thank you emoji. Now ẹ máa wá wò ó ṣé ẹ mọ̀ wípé àwọn èèyàn kan ń bẹ wọn kì í ro àìdá ọwọ́ ẹ̀dá wọ́n máa ń wọ wípé ntọ́ mẹ́lòmíì ṣàìdá ó nídìí ẹ̀ pé Yorùbá sọ̀rọ̀ kan wípé bí wọ́n bá ẹni tí ebi bá pa lápàjù tí wọ́n bá fo lè lọ́ tó lòun ò ní bọmọ jẹ́ tí wọ́n bá fogun lọ́ yọ́ lọ jà á á lòun ó rí nǹkan lùtù lọ́hùn-ún that is òun rẹ̀ rù jí kó níbi táwọn bá ti ń jagun níbi tán bá ti kó gbogbo tán bá ti dá gbogbo onílé tán dá wọn dè sílé tí wọn lè jáde tán bẹ̀rù ogun kí bọ́n mọ́ bá wọn kọ́fọ́ mọ́ bá wọn àwọn ọmọ já ṣọ́ọ̀bù kiri láti mọ kó nǹkan tí bá ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ nírú àwọn èèyàn báyìí ntọ́ra tarakùnrin ọ̀hún sọ ni wípé ńgbà tí kábíyèsí dé wọ́n pè pàdé àwọn nǹkan sọ fáwọn ni wípé pọ́jẹ́ẹ̀tì tó wà nílẹ̀ níbi kábíyèsí ó ṣe di alága ìgbìmọ̀ lọ́balọ́ba ní ìwọ̀ oòrùn orílẹ̀-èdè Nàìjíríà àti bó ṣe jóun àti sultan tilẹ̀ Sokoto ni wọ́n jọ máa jẹ́ alága ìgbìmọ̀ lọ́balọ́ba ẹ rí i pé ńgbà tọ́rọ̀ ìṣẹ̀lẹ̀ èmi Àkàndá sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n tí mo sọ ni wípé wọ́n àti fíìmù lọ́wọ́ ni o pé wọ́n ti àti fíìmù wọ́n ti àti sínímà wọ́n máa bẹ̀rẹ̀ sí ní ṣòwò ẹ̀ fún wa bọ́ọ̀ bá gbà mí gbọ́ tẹ́lẹ̀ bọ́ọ̀ bá respect mi tẹ́lẹ̀ ó yẹ kó o respect mi wípé lóòótọ́ this guy is a philosopher ẹni tán pè ní philosopher kì í ṣe pé a máa ń ríran bíi wòlíì a kàn lójú sàkún a ní ojú inú láti wo nǹkan síwájú bí kinní ṣe ń lọ níbo là yọrí sí ẹ̀ iye agbára philosopher òjò bá ń lọ tá a bá wá wo sàkún kò túmọ̀ sí pé gbogbo sàkún tá a bá wò ní máa ń bọ́ sójú ẹ̀ ṣùgbọ́n kí la fi gbà pé philosopher lélẹ́yìí ni tí 90 to 95% bá bọ́ sójú ẹ̀ 90 to 95% tí mo ní yọ ṣẹlẹ̀ nínú ìrìn àjò ayé mi ló ti rí bẹ́ẹ̀ mo jáde ìta gbangba nígbà tí Yorùbá nation sì ń hó mo ní kíní ìtì kú mo ní bọ̀tà àwọn èèyàn mọ̀ mo ní tó ṣẹlẹ̀ ní wípé jẹjẹrẹ ti ń jẹ ìdí ẹ̀ ó léwé lórí lóòótọ́ bọ̀tẹ́ wí ẹ̀tọ́ rẹ wà láwọn èèyàn fi mọ̀ pé jẹjẹrẹ ń jẹ ẹ̀kan náà ló máa ṣubú yakata yọ́dẹ̀ wò èpè pọ̀ nílé elépè ọ̀rọ̀ àlùfànṣá pọ̀ nílé ọ̀rọ̀ alálùfànṣá àwọn èèyàn bú dàgbà sílẹ̀ sí mi àwọn èèyàn sọ pé àkórìíra ẹ àfẹ́ràn ẹ mọ́ ìgbàdógójì èrò wájà bọ̀ torí wípé ntẹ́mi bá ń ṣe ni mo máa ń tẹpẹlẹ mọ́ and again torí pé kò séèyàn tó rán mi ní ìjẹ́kọ́ rẹ̀ mí ní ìfi jẹ́ kó sú mi léegun mi tó fi máa ń kàn án sí i. arákùnrin ntálàìmọ̀ kan rẹ̀ fi ṣe rẹ̀ lọ́pọ̀ ẹni tó ràn lọ́wọ́ yìí tó sẹ́ndì owó wíṣẹ́ àsí ńgbà tó bá wọn tó promise ẹ̀ ní wíṣẹ́ àórí wíṣẹ́ àrà fún
ẹ ti rí ilé ayé báwọn gbogbo àwọn tó ń fẹ́ gbéṣẹ́ rán náà béèrè kí ni wọ́n fẹ́ òun wá ní kò sí nǹkan méjì tó ń fẹ́ wíṣẹ́ àní o ẹni tó ẹ̀pọ̀ ẹ̀ tó sẹ́ndì owó wíṣẹ́ àṣì yìí wọ́n ní lọ́kàn wọ́n ní lábúrọ̀dù táwọn wà ètò kan ń bẹ tí wọ́n máa ń fi ilẹ̀ fáwọn aláàbọ̀ ara àwọn tí ń fọkàn sí pé pẹ̀lú picture pẹ̀lú fídíò ẹ̀ àwọn máa tẹ́ǹdà ẹ̀ so àjọ yẹn wọ́n lè help ẹ̀ wọ́n lè gbé gbogbo bùkátà ẹ̀ but unfortunately lẹ́yìn táwọn ará wíṣẹ́ àfúntán làwọn bá tó rí tí tó ń bú ọ̀ ni àwọn wá pè pé ńgbà tó rí báyìí tó ń bú ẹni tọ́lọ́run ti gbà fún tó ń bú ẹni tó jẹ́ ọba tó ń bú ẹni tó àwọn èèyàn respect ẹni táwọn èèyàn ń fún níyì àtàpọ́nlé tó ń búrú èèyàn bẹ́ẹ̀ bọ́ ọba wá pé gangan kọ́ kí lára tó ọba dá nítorí jẹ́ káwọn búlọ̀kù ẹ̀ dànù nìyẹn so Àkàndá ọ̀rọ̀ Awíkonko mo mọ̀ mọ́ yé wa o kẹ́ ẹ lè mọ̀ wípé mẹ́wàá ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ o nǹkan ń kán lábẹ́ ọ̀run ntakata wọn jẹ ni wọ́n fi ń lọ ọmọ ẹgbẹ́ wọn Àkàndá ọ̀rọ̀ Awíkonko ní sponsora ṣùgbọ́n tí sponsora bá yọjú lọ́la ọwọ́ ẹ̀kọ́ mu o because owó la fi pé iná owó bẹ́gbẹ̀rún bá so lókè oko la fi ń ka ìmí Àkàndá òṣìṣẹ́ owó ṣẹ́ gbàgbé mo ní yàyà mi sọ̀rọ̀ kan wípé ojú ti ń pọ́n àwọn kò sọ pé káwọn ó gbé lanká káwọn ó gbé apẹ̀rẹ̀ káwọn ọmọ wá ìgbín kiri inú oko wọ́n wá tó là fún mi o pé ọrọ̀ àwọn ọ̀pọ̀ débi pé káwọn ó rí ìgbín lọ́nà káwọn ọmọ lè hé ẹgbẹ́ àlàyé òun ojú ti ń pọ́n wọn kò pé kán dédé dìde ńlé wípé bí mo ṣe ń lọ o ìgbín ni mò ń wá lọ o ọ̀la àwọn ọrọ̀ àwọn òsì wá pọ̀ débi pé káwọn wá rí ìgbín káwọn mọ̀ mu ni Yorùbá fi mọ̀ pé náà fi mọ̀ fẹ́ tó bá rí ìgbín tí ò he ní ọ̀dẹ̀ wọn á ní dọ́ndú ọ̀dẹ̀ òpònú arígbín mọ̀ he òré ìsàn tágìrì so ìtumọ̀ lẹ́yìn ò ní pé lóòótọ́ ni pé ebi ọ̀pá mi ò wá sponsora káàkiri ń wá owó nídìí ẹ̀ iṣẹ́ tó o bá ń ṣe tó o bá wówó nídìí ẹ̀ nígbà míì owó máa ń padà yá ń bẹ̀ because àwọn èèyàn máa mọ̀ pé ìfẹ́nu ló fi ń ṣe so whatever táwọn èèyàn fún mi tàbí táwọn èèyàn bá fún mi àjẹmọ́nù mi ni máa ń jẹ́ tọkàntọkàn mo fi máa ń jẹ́ ó dẹ̀ máa ń wá ní àlùbáríkà kì í pọ̀ o ṣùgbọ́n àlùbáríkà máa ń gorí ẹ̀ eléyìí ò ti yé mi jù pé kán gbéṣẹ́ fún mi pé ọ̀yá lọ́mọ bú lágbájá ọ̀yá lọ́mọ bú tàmẹ̀dò eléyìí ò sí lọ́rọ̀ mi tó bá jẹ́ pé wọ́n gbéṣẹ́ fún mi kí n bó lóṣèlú àbó lóṣèlú kan ló gbéṣẹ́ kan fún mi ni èmi kọ́ ni mo máa ń ṣe àrùsẹ́ bẹ́ẹ̀ èmi kọ́ ni mo máa upload ẹ̀ màmá iṣẹ́ fún olóṣèlú dáadáa o olóṣèlú wọ́n ti sọ pé iṣẹ́ ìríjú àwọn leléyìí tàbí ẹni tí ń dupò kan iṣẹ́ ìríjú òun leléyìí nítorí ti ṣe fáwọn èèyàn leléyìí nítorí nílọ́kàn láti ṣe fáwọn èèyàn leléyìí iṣẹ́ mi ni màá ṣe o bó olóṣèlú bá gbede o ewì láfi ṣe kì í ṣe program o bọ́n bá sanwó fún mi tí n bá ti wá parí ẹ̀ wọ́n yọ̀ǹda ẹ̀ fún wọn fúnra wọn ni wọ́n upload ẹ̀ fúnra wọn náà máa share ẹ̀ fúnra wọn náà fún àwọn tó bá fẹ́ fún àrà tó bá wù wọn kàn fi dá. o ò lè rí kó jẹ́ pé mi ni màá gbé sórí social media platform mi. ọ̀gbẹ́ni Parrot Àyànfẹ́ Olúwa wọ́n ló tú àṣírí àwọn ẹ̀gbọ́n rẹ o ìkànnì àgọ̀ tó pe rẹ̀ níkànnì ọgbọ́n àti ajíṣe bí Ifẹ̀ tí ń pera ẹ̀ lájíṣe bí Ọ̀yọ́ tó yẹ pé gbogbo ohun tí wọ́n ń lò ní ìsìn Ilé Ifẹ̀ ni wọ́n ti kọ́pì ẹ̀ àrà tí wọ́n ń dá ń Fẹ̀ tàbí tán ti dá tó ti rẹ̀ wọ́n ń Fẹ̀ ni làwọn ẹ̀ṣẹ̀ fi ń gbàràdá lọ́dọ̀ tiwọn ẹni tí yóò sọ pé ń panu mọ́ lórí ọ̀rọ̀ yìí ó gbọ́dọ̀ sọ fún Ọ̀yọ́ Legacy kó panu mọ́ ajíṣe bí Ọ̀yọ́ kó mèṣọ́nu ìkànnì ọgbọ́n kó dákẹ́ pátápátá kó má rùtú mọ́ bí ó bá jẹ́ bẹ́ẹ̀ kẹ́nìkan kan má bá mi sọ ọ̀rọ̀ yìí o Àkàndá ọ̀rọ̀ yìí o ẹni máa bá mi sọ̀rọ̀ yìí o a ní sẹ́ǹsì tó pọ̀ gan-an ọ̀rọ̀ yìí o ẹni máa bá mi sọ̀rọ̀ yìí o a ní IQ tó pé pérépéré ẹ like follow page mi lórí Facebook Awíkonko TV ẹ subscribe sí YouTube channel mi Awíkonko TV ẹ ní nǹkan pàtàkì tẹ́ ẹ fẹ́ kájọ sọ ẹ já sọ lórí WhatsApp nìkan +234 904 851 9362 +234 904 851 9362 tí sponsor àbáwà ẹ kàn sí mi o ẹ kàn sí mi ẹ sponsor mi o ẹ máa fún mi lówó o ẹ máa fún mi lówó ẹ gbé mi lárugẹ because iṣẹ́ tí mò ń ṣe kì í ṣiṣẹ́ tó lówó oṣù bọ́n ṣe ń gbé àwọn yẹn lárugẹ kò sí ní tọ́ báàdì tẹ́yìn náà bá gbé mi lárugẹ yes mi wà depressed kò sí nǹkan kan tó sú mi torí pé iṣẹ́ tí ò lówó oṣù ni kò láfẹ̀yìntì tó bá wù mí lọ́la mo lè stop ẹ̀ tó bá wù mí mo lè continue bó bá jẹ́ pé wọ́n rán mi ni ẹ̀rù ọmọ bà mí pé iṣẹ́ owó mi mo ń ṣe o n mọ̀ gbọ́dọ̀ dákẹ́ tí n bá dákẹ́ báyìí ṣé wọn ò ní sọ pé tó ti yá tónu tó ti yá tánu ṣé ó yẹ kí n dákẹ́ ń bẹ̀ èmi ni mo wádìí mi jinlẹ̀jinlẹ̀
ìwé wá pọ̀ nílẹ̀ bìbà tá a bẹ̀rẹ̀ sí ní túngbà tó bá tásìkò tiẹ̀ ń tà ń jẹ lẹ́nu ni ò tí ì tán kọ́lọ́ wọn mọ̀ fi kó oró ikú tó yáwọ́ kó mọ̀ fi pẹ́ nìkan kan wa èyàn wà láyé àwa náà wà láyé àtàwọn àtẹ̀yìn kájọ fa ìkú dẹ́gbẹ̀rẹ̀ aláǹfààní àti rí many things God bless you all mo mọ rírì yín pọ̀ o ǹdẹ̀ni jọra mi lójú God bless you all ó dàbọ̀ o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtúnwò àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa. Awikonko Development Fans Club Worldwide ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba, ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtúnwò àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ní àkàndá ọ̀rọ̀ Awikonko, ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá, ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ, ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún àkàndá ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan, ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +17048912729. Awikonko Development Fans Club Worldwide ilé aláyọ̀ nílé wa. Yeah.